gbọ̀n. Ìfẹ́ kó dọ́gọ́ mi, ìyá gbọ̀n mẹ́rù lẹ̀. Àìní àfẹ́ ní sẹ́gbẹ́ mú kéènẹ́gà ọ̀tẹ́. Ìfẹ́ kó dọ́gọ́ mi, ìyá gbọ̀n mẹ́rù lẹ̀. Ayáwó ẹ̀mẹ́yà ìsẹ́gbò pépé àti Jésù mẹ́kẹ́ bù mẹ́gìrè ọwọ́ bí bẹ́ẹ̀ ló bí bẹ́ẹ̀ nà ìwé nùgàrí gbò pépé yẹ máa gbọ́. Ìyá yìí wẹ̀ yìí ẹsẹ̀ rẹ̀ ṣe nọ́lú ìyá yìí bí sí ẹgbẹ́ kúgbe ìyẹn náà máa lọ sàyàkọ̀ ewu. Ìgbà yàyíyà yẹsẹ̀ ewu adéhùn máa yá yìí nù ẹ̀wẹ̀rẹ̀. Èmi náà yẹ gẹ́gẹ́ pẹ́ wo bí ní agbọ̀n ọyẹ kéré wo borí sá. Ẹ̀jẹ̀ ìgbàgbé bá gbóni ìdí ẹ̀kọ́ ìgbàgbọ́ lòdù wa. Ẹ̀jẹ̀ ìgbàgbé bá gbóni o ìdí ẹ̀kọ́ ìgbàgbọ́ lòdù ẹ̀fẹ̀. Mẹ̀wá mi àké ní sẹ́gbẹ́ mú kéènẹ́gà ọ̀tẹ̀. Ìfẹ́ kó jọgọ́ mi ìyá gbọ̀n mẹ́rù lẹ̀. Mẹ̀wá mi àké inagbọ̀n ìfẹ́ kó dọ́gọ́ mẹ́ ìyá gbọ̀n mẹ́rù lẹ̀. Máa fẹ́ kó dọ́gí máa ìyá gbọ̀n márù lẹ̀. Ọ̀sẹ̀ mẹ́ ìfẹ́ kó dọ́gọ́ mẹ́ ìyá gbọ̀n mẹ́rù lẹ̀. Bọ̀bọ̀ n'akele si o n'ẹ̀pẹ́ asiri wa. Kẹ̀gí bá lè gbé kẹ̀gí kó gbégbé yẹ̀mẹ́ àgbọ̀n. Òtún ní bá lè gbé yẹ̀mẹ́ àgbọ̀n náà ní ìbúrí ó wà nínú wẹ̀ o. Àtọ́rí ọ̀parí yẹ̀mẹ́ ọmọ sẹ́ra fi àwùrí ẹ̀mí la. Àtọ́rí ọ̀parí yẹ̀mẹ́ o ọmọ sẹ́ra fi àwùrí ẹ̀mí la. Mẹ̀mẹ́ sí ẹgbọ́gọ́ mẹ́. Messi egbe ba menorukwere nano ropa ibe eke no gile me wa mi ake ni segbe mu ke nega o osime ife ko dogo me iya ko me rule iwa mi ake ni segbe mu ke nega o okeme ife ko dogo me iya ko me rule. Ìfẹ́ kó dọ́gọ́ mẹ́, ìyá kan ẹrù lẹ̀ ọ̀sẹ̀ mẹ́. Ìfẹ́ kó dọ́gọ́ mẹ́, ìyá kan ẹrù lẹ̀. Bọ̀bọ̀ n'akele si o n'ẹ̀pẹ́ asiri wa. Mẹ̀gí bá lè gbé mẹ̀gí kó gbégbé yẹ̀mẹ́ àgbọ̀n. Òtún ní bá lè gbé yẹ̀mẹ́ àgbọ̀n náà ní ìbúrí ó wà nínú wẹ̀ o. Àtọ́rí ọ̀parí yẹ̀mẹ́ ọmọ sẹ́ra fi àwùrí ẹ̀mí la. Àtọ́rí ọ̀parí yẹ̀mẹ́ o ọmọ sẹ́ra fi àwùrí ẹ̀mí la. Mẹ̀mẹ́ sí ẹgbọ́rọ̀ mẹ́.
propagile que no gileri